إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí à ń bá lọ, ibi tí a dé ibẹ̀ náà ni fi'lu al-af'al al-mudari'iyya ní abẹ́ ìpínpín ẹlẹ́ẹ̀kejì nínú fi'lu mithal al-wawi al-ya'i. So tí a ti sì tí wọ́n mudari náà tán. So lónìí inshallah. So ibi tí a bọ̀ sí ibẹ̀ náà ni af'alul amri. So ní báyìí a lọ sí ojú pátákó láti lọ kọ iṣẹ́ tí a fẹ́ kọ. Náà a ní láti pa bọ́ọ̀dù ẹ̀ka fi lè ráyè kọ iṣẹ́ mìíràn. So a máa mú fi'lu amri látara fi'lu mudari ènìyàn mẹ́fà tí a dojú kọ. A fẹ́ mú fi'lu amri ọkùnrin kan tí a dojú kọ wa. A kọ́ lọ mú fi'lu mudari ọkùnrin kan tí a dojú kọ wa. Náà ni taf'alu. Àti mùdí iṣẹ́ méjì láti lára fi'lu mudari kó tó lè di fi'lu amri. Iṣẹ́ aláwọ̀kọ́ afúndára àgbàdà ìṣẹ̀lẹ̀ kẹfà fi'lu amri sùkúnù gbàdé bí abádó. Bá dàpọ̀ nítòkù kò ṣe pé ó ti di fi'lu amri ìbá ṣùgbọ́n àwọn lábára kì í bẹ̀rẹ̀ pẹ̀lú sọ́nkàn tó bá ga lọ́mọ hamzatul wasli wa àti mùdé. Hamzatul wasli yẹ kó gba ẹ̀wọ̀ ṣùgbọ́n ẹ̀wọ̀ tí ainul fi'li bá gbà yóò sọ ẹ̀wọ̀ tí a fún hamzatul wasli. Tí ainul fi'li bá gba fatiha tàbí kasra a fún hamzatul wasli ní kasra. Tí ainul fi'li bá gba dhamma a fún hamzatul wasli ní dhamma. Àdó ainul fi'li bá fatiha a fún hamzatul wasli ní kasra. Ifa so ìtumọ̀ rẹ̀ ni ifa. Tó ẹlẹ́ẹ̀kejì so gòkè ọkọ̀ tí mo dojú kọ yìí gòkè. Taf'ani so iṣẹ́ méjì láti lára fi'lu mudari kó tó lè di fi'lu amri ṣẹlẹ̀ àgbàdà náà. Ṣẹlẹ̀ kẹgbà fi'lu amri sùkúnù gbàdé yàbá kẹsàn àgbàdà àfọ̀sọ̀kọ̀ méjì. Tàbá dàpọ̀ ìfà ó ti di fi'lu amri ìbá ṣùgbọ́n lábá bẹ̀rẹ̀ pẹ̀lú sọ́nkàn tó bá ga lọ́mọ hamzatul wasli wa. Ìfà ìmé jẹ́ gòkè
so ilé lọ́mọ jẹ́ tẹ̀fàrúnà. So tàbá dàpọ̀ ìfàrú so obìnrin ìfàrí ìfà ìfà so ìfà èèyàn méjì tí mo dojú kọ yìí ẹ gòkè so tẹ̀fàrúnà obìnrin tó pọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ so a fi ilẹ̀ bẹ́ẹ̀. ìfàrúnà èèyàn obìnrin tó pọ̀ tí mo dojú kọ yìí ẹ gòkè so náà nìyẹn ní kúkúrú so inshallah bí báyìí láti dúró níbi ẹ̀kọ́ ilé tó bá di ilé ẹ̀kọ́ tó ń bọ̀ á bẹ̀rẹ̀ láti ìpín ẹlẹ́ẹ̀karùn-ún tí ṣe al-fi'lul lafif inshallah. So subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.